à ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn, ọ̀bùn náà wá ń dákọ rẹ̀ kéré. Irú òwe wo ni òwe yìí? Ìṣẹ̀lẹ̀ wo ni ó ṣẹlẹ̀ táwọn Yorùbá tí wọ́n mọ̀wé ọ̀hún tí wọ́n fi ṣe ẹṣin ọ̀rọ̀ ń bẹ̀? Ẹ máa bá mi ká lọ. tó ẹ káàbọ̀ padà. Òwe yìí òwe ìbáwí ni, òwe ìbáwí pọ́nbélé ni, kì í ṣe ìbáwí ẹlẹ́lọ́ọ́, òwe ìbáwí tààràtà ni. À ń fi òwe yìí a fi ń bá ẹnìkan wí ni. Irú èèyàn wo làwa ń bá wí? Àwọn tá à ń bá wí ni ẹni tó jẹ́ pé àwa gan rọ́jú láti máa bá a ṣọ̀rẹ́ ni, àbí à ń rọ́jú láti máa bá a ṣe wọléwọ̀de, àbí à ń rọ́jú láti máa rajà lọ́wọ́ rẹ̀, tó wá jẹ́ pé òun tọ̀ ọ̀hún ó ti wá ríra rẹ̀ tán, òun náà wá ń gbéra rẹ̀ ga, tó sì jẹ́ pé ó níwà tí ò dáa, tó jẹ́ pé a kàn ń fojú fo ìwà ọ̀hún látàrí ìfẹ́ àbí látàrí wípé ká ṣàmọ́ rí èèyàn bá ṣe, òun náà ni a fi ń bá irú onítọ̀hún ṣe. Àmọ́ tó wá yá tó ń tọ̀ ń gbòṣe gàdà tó gbòṣe gèdè tó bẹ̀rẹ̀ sí ní wá kúnra rẹ̀, làwọn bàbá wọn máa mọ̀wé ọ̀hún wà fi ṣẹṣin ọ̀rọ̀ wọn ní àbẹ́ ẹ̀ wá rí ni. A máa ń rọ́jú jẹ̀kọ ọ̀bùn lágbájá, ọ̀bùn rẹ̀ náà wá ń ṣe kíni, ìwà pọ́n ẹ̀kọ́ rẹ̀ kéré, ẹni tí jẹ́ pé a kàn rọ́jú bá a ṣe ni, ìwà tí ò dáwọ́ rẹ̀ ló kún sí, òun náà wá ń ṣe kíni, ó ti wá ríra rẹ̀ tán torí pé à ń bá a ṣe. Òwe ìbáwí pọ́nbélé ni òwe yìí. Bí àárín kò ṣe jẹ́nu àwò gédéǹgbé. Yorùbá dùn pọ̀, gbọ́ngbọ́n kì í sínú èdè Yorùbá. Àrònèdè lórúkọ mi, ìlú ọgbọ́n òun ìmọ̀ náà ni mò ń kógi ìbò, ìtẹ̀lú tọmọ tó máa bá mi jójó lóye nìṣó, mo rí eyín náà o.